Kálẹ̀ gbogbo ẹ̀ kálẹ̀ season wà lókè látòrí Oduduwa TV radio. Mo lọ swim leni kí àwọn ṣe mọ̀ tá máa ń wẹ̀ nínú pool. A lọ swim leni. Adẹ̀gbìyànjú a ṣe egberun awẹ̀ fún egberun 340 meters ní inú pool leni 3040 meters. Ní wákàtí kan àti okú bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wákàtí méjì dín ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ká sọ bẹ́ẹ̀ yẹn ni mo ṣe ní ọ̀sán yìí nínú pool. Ó dẹ̀ dá torí ara tẹ̀yìn náà ní o láti fi ran bára ṣe ń ṣe yẹn ìyẹn ṣe ń yọ mí lẹ́nu torí òtútù tó bá wà pọ̀ ń yọ mí lẹ́nu àmọ́ mo gbìyànjú mo ti ara mi pé kí n ṣáà lọ ṣe mo dẹ̀ ṣe ó dẹ̀ dá á dá kí gbogbo aka máa ṣe àwọn kankan tó máa fún wa ní tá máa lè máa gbé ẹ̀mí wa sókè díẹ̀ láti lè kí ara wa lè ṣe ṣe sọ̀rọ̀ mi yẹn àwọn activities àwọn nǹkan eré ká máa ṣe exercise bẹ́ẹ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ sí wà lókè látòrí Oduduwa TV radio ẹ ṣeun.